ń pè mí. Mo máa tún béèrè pé kí ló tún ṣẹlẹ̀ náà. Bẹ́ẹ̀ni. Hello. Ẹ káàárọ̀. Àwa nìyẹn jàre, a jí dáadáa o. Dáadáa máa ní. A dúpẹ́ ó máa ń gbá bọ́ọ̀lù ń bẹ̀ ó ń kìkì o. Bákan náà mà ṣe ní o. Ó ti rò pé kí n to ọjà tó ń sìn. Kí wọ́n lọ ọ̀dọ̀ ìyá Túndé. Mo mọ̀ pé àwọn méjì mò ń dètì ń gbà yẹn. Wọ́n ṣàlàyé fún wọn. Ọlọ́run á jẹ́ káwọn náà lè gbà. Má wọrí tí bá ti fẹ́ lọ màá pè ẹ́. Okay. All right, okay. Ẹ ṣé a dúpẹ́. Yóò jẹ́ ká dé wálé ni. Ẹ káàsán mà. Ẹ káàsán mà. Ẹ jọ̀ọ́ mo ń béèrè Yétúndé. Yétúndé, grandma ní ẹ̀bẹ̀ yẹn mà. Ẹ káàsán mà. Ẹ káàsán o. Láti bo o. Láti my 12 ni. Ẹnlẹ́ kí lẹ fẹ́? Èmi rí ìyàwó Túndé. Túndé wo? Túndé ọmọ wọn. Kí ló dé? Òun rè fún mi lóyún. Oyún bo. Skúl mi ọmọ mi. Ṣáàjọ wà ní skúlù. Mi ò rè fún mi lóyún. Nínú bàbá yìí, ó ṣe bá tẹ́lẹ̀ lóyún ẹgbẹ́ ọmọ yẹn dà. Mọ́mí òun rè fún mi. Ẹgbẹ́ ọmọ yẹn máa ń nù ẹbí kíni. Mọ́mí òun rè fún mi lóyún. Skúl ni mo rán ọmọ mi. Skúlù náírà jọ wà. Ibẹ̀ tí ní ẹsẹ̀ ń bì báyìí. Ibẹ̀ tí ní ẹsẹ̀ ń bì wà á rí ìgbà tí máa ṣe fún ẹ. Wọ́n ní fún ẹ lóyún. Túndé ni. Má jẹ́ tún ní ẹ ń bí o. Skúl mo rán ọmọ mi. Báwo máa ń ṣayé bí báyìí ọlọ? Ọ̀nà bó mo fẹ́ lè gbà báyìí ọlọ. Ó sún mi o. Ọ̀rẹ́, èwo ló ṣe bó ló ti ń bọ̀? Ọ̀dọ̀ ìyá Túndé mo ti ń bọ̀, wọn ò gbóyún. Mo ti lọ wẹ̀ ẹ́ lè. Nígbà tí mo dúró tí mi ò rí ẹ, kí n rí ẹ. Wàá tẹ̀yìn pè mí ná. Mi ò lówó lórí fóònù mi. Kò sí wàhálà ńgbà tó dẹ̀ ti lọ tẹ́lẹ̀. Lọ́gọ̀dẹ̀ lọ máa yanjú ẹ̀ fún rẹ̀. Èmi ń lọ lé mi padà o. Má jẹ́ n bóyún kú Olúwa mi, má jẹ́ bóyún kú mo bẹ̀bẹ̀ o, bó bá dán.